òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti ẹfẹ̀ ní sáà máa sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. ẹ̀rẹ́ mi bàbá tó sì bẹ̀ lọ ayé ń kí wọ́n dá sí lọ́wọ́lọ́wọ́. mo ti kọ́ ni lóríṣiríṣi mo dáṣà lóríṣiríṣi. mo kọrin pé mo rẹ́ni tó fẹ́ màlúù tó fẹ́ kọjú níjọ́. onílàlá ìfọwọ́dọ̀ èyí tún lè tàbí òde àbẹ́rù kó lè kú èyí tún lè tàbí òde. mo ti rí gbọ́ nìyẹn èyí tún lè tàbí òde. mo lè ti dàmọ̀ nìyẹn èyí tún lè tàbí òde. mo máa ro bẹ́ẹ̀ mo máa ro bẹ́ẹ̀. mo kọ́ ṣáwà bábọ́ nínú kòtò kò sólówó nígbàdúrẹ́ kọ̀ọ̀kan náà máa ń ṣá o ọṣẹ ló máa yàtọ̀ ẹ jẹ́ ká máa wẹ̀ déédé ká sì máa kábíyèsí fọlọ́mọge olójú ẹ̀sìn lò ọlọ́mọ onímàdì ìrẹsì àti níbo lẹ́yìn wà ìgbà tí bàbá wáyà ẹjọ́ ta ló sọ pé kò fọ́ o. Fuji vibration, ibi Abass ayédè. Ayé àmọ́ bá ṣe wú. Ayé orí ìbájì. Èmi ni mo mọ bí mo ṣe ń kú lọ́wọ́ mi. Lọ́gà. Èmi ni mo mọ bí mo ṣe ń kú lọ́wọ́ mi. Aláwọ̀ wèrè. Wọ́n dájọ́ mọ̀. Ọ̀yà ni wọ́n. Èèyàn bẹ̀bẹ̀ ṣe. Wọ́n bẹ́. Mo kọ́ egungun bí jẹ́ fún express. Ewo ogedengbe oya rara ẹ̀yin bọ̀bọ̀ ẹ̀yin bèbí ẹ̀dá sí àwọn ọmọ mi sì bá kọrin fún ẹ wà á kọ sára. Wá ṣe bí bàlàbàlà, 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 wá ṣe bí bàlàbàlà. Ó yá kò sára tá a kọ̀ dé, kò dé forí ṣe. Ó dáná bàlàbàlà kẹ̀jí àṣejì wa. Ó yá mo fẹ́ náà dùdú. Ṣọ́gbọ́n mo dẹ̀ fẹ́ dáṣà, mo ṣàṣẹ bẹ́ẹ̀ tó mi. Arábàlà mo fẹ́ lùlù, ọ̀gbádùn tí bá ti wà lùlù. Àwọn àdàpọ̀ bá mi sọ̀kọ̀ jó, nítorí pé ìlú àwọn ọ̀nà méjì. Àyàfi ká ṣàfihàn lílo, àti gbọ́dọ̀ ìwú dáadáa sọ. Àdè ti gbọ́dọ̀ yóò lò. Ọ̀rẹ́ ti gbọ́ consolidation. Lọ́wọ́ àwọn fẹ́ gbọ́ consolidation. Jápọ̀. Ó dáná. Sorry Fuji vibration. Ẹ̀jẹ̀ ajá 20 times. Sorry Fuji vibration. Lẹ́gbẹ̀ẹ́ tẹ́túrẹ́ mi paramountì mi Akande. Tẹ́ ìfojú kan súnlé mọ́nà mi. Aláwọ̀ aláìka tẹ́rí Alhaji mọ́nà mi àtàwẹ́wẹ́ Akilẹ̀ tẹ́ẹ̀dún fún olùfimọ́ tó jẹ́ Saidi Òṣùpá Rẹ̀mí Àlùkò
ẹ ti rí bẹ́ẹ̀ lẹ́tún máa rí Alhaji Wasiu Ayinde. Ìmúlẹ̀ paramati mi àgbà jù. Wọ́n bẹ̀ ọ̀túnà mo náà máa ja 20 times. Let's go. Are you ready? Ṣé ready àti ja anything? Mo ṣàṣẹ lẹ́kọ̀ọ́ mi. Arápálá mo fẹ́ lùlù. Ọba dùn tí bá ti wà lùlù. Àwọn àdàpọ̀ bá mi sọ̀kọ̀ ọjọ́. Nítorí pé ìlú wa ò lọ́nà. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.